Jackman ti ṣe jákujàku lórí ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Wọ́n sọ pé bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó ní wọ́n ṣe security ọlẹ́ ti ṣe security tẹ́lẹ̀ tí wọ́n á fi jẹ Ìmáàmù bó ní ẹ̀sìn rò pé ọmọ ṣe. Ẹ̀yin olólùfẹ́ Ojúlówó Yorùbá káàkiri àgbáńláyé, mo rí fọ́nrán kan tí ọkùnrin ọ̀fọ́n kan táwọn èèyàn ń pè láàfáà ṣe nípa Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Mo ti kọ́kọ́ ní ìní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n Yorùbá bá wọn ní ju ẹ̀jẹ̀ lọ, ìyà ní fi jẹ́ èèyàn. Wọ́n sì ní wèrè ọmọ pé tí ṣe wọn ọ̀dà, níjọ́ Yorùbá mọ̀ pé tí ṣe wọn ọ̀dà ọjọ́ náà ni òní ṣe kíni ni òní wọjà ní ìhòòhò mọ́. Ṣe rí ọkùnrin jákujàku torí Yorùbá bá wọn ní tí wọ́n bá pè yàn lẹ́nu yànyàn èèyàn máa panu ẹ̀ mọ́. Nígbà táwọn ẹlẹ́bọ pè ní Jackman yóò ní tí wọ́n pè ní Jackman, àgbọ̀n àwọn ẹlẹ́bọ pé wọ́n sọ orúkọ wọ́n sọ ẹnìkan yẹn di Jackman. Nígbà tí wọ́n pè yàn Jackman tó ní wọ́n ṣe jákujàku, torí tí ìbá pé ṣe jákujàku kéèyàn ní odidi Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin yẹn wá kí n tó sọ ọ̀rọ̀ mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ arákùnrin mọ́kàn kẹ́kẹ́ mọ́ bí mo fẹ́ darí ọ̀rọ̀ mi lọ ni. Ẹ bá ń sọ fárákùnrin yìí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àkàndá Ọlọ́run ni wọ́n o, wàláhì tàláhì summa billahi, mo fi Ọlọ́run bá tó lámì tẹ́lẹ̀rì. Ọlọ́run ló parí iṣẹ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ o. Ọlọ́run ló parí iṣẹ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ o. Tí ì bá ṣe Ọlọ́run ló parí wọn, àwọn tọ́lọ́run bá ti wá parí iṣẹ́ wọn, wọ́n sọ̀rọ̀ dojú ìjà kọ o, wọ́n sọ̀rọ̀ sàṣì o, wọ́n sọ̀rọ̀ robiro. Ẹ̀yin yẹn wá ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sí bàbá yìí, bàbá tí mo fẹ́ gbé fídíò kan wá fún yín, ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sí bàbá. Ẹ̀wọ̀n mẹ̀kún ẹ̀wọ̀n màbúrò ojú ìbalẹ̀ kọ́mọ̀ nípa olúwayé olúgbòhùn olúwayé olúgbòhùn olúwayé olúgbòhùn olúgbòhùn ayé olúgbòhùn òde ọ̀run alára ìwújẹ ẹ̀kọ́mọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni ọmọdé ìwújẹ ẹ̀kọ́mọ̀sẹ̀ níjọ́ tó ṣe bá kanra ẹjọ́ náà níṣẹ́ níjọ́ tó ṣe bá kan kẹ̀kẹ́ ẹjọ́ náà níṣẹ́ Ráùfù Adésọjí Arẹ́gbẹ́ṣọlá mo ní mo fún ọ ní èpè láàárọ̀ yìí mo fún ọ ní èpè láàárọ̀ yìí olúwa àfàṣọbánú mo fàṣẹ bá fún ọ láàárọ̀ ẹ̀ Ráùfù ní gbogbo ọ̀nà kan bá dé Ráùfù kọ́mọ tẹ́ bẹ́ẹ̀ ni kọ́mọ tẹ́ gbogbo òlù tó bá ti dé láyé ayé ọ̀gbọ̀dọ̀ gbóhùn rẹ mọ́ àṣàṣì ní pọ́nà sísọ ní bọ́mọ ní tíbi ní borógún ẹ̀jẹ̀ ṣiṣẹ́ ní bódó tíbi gùn yẹ ìlú Ráùfù mo ní ṣe kọ́mọ bọ́ kọ́mọ bú ogbó àwọn tó bá ti fẹ́rẹ̀ lágbàlá ayé Ráùfù ó sábẹ́jì mo ní mo képe ọ báyìí mo ní bíbó bẹ́ẹ̀ ni bòbìbò ní bojú ọjọ́ tójú ọjọ́ fi ború mo ní Ráùfù gbòbí kíbi tó bá ti dé kọ́mọ burú fún ọ ní kó burú fún ẹ láàárọ̀ kó burú fún ẹ lọ́sàn kó burú fún ẹ lálẹ́ kó níbẹ̀ kọ́sẹ́ bẹ́ẹ̀ ó wí ayé bá ti wí báyìí lóṣọ̀kẹ́ ọ̀run gbà mo ní mo wí tòní Ráùfù ọmọ àṣàbíò ṣe ti bá ọ báyìí o ṣe ti bá ọ ṣe tó bí ewúrẹ́ ti fi gborí yẹ ṣe tó bú èrò tó fi gún yẹ bá mo ní ṣe kọ́ mọ bọ́ báyìí Ráùfù ìfọkànbalẹ̀ ọgbọ́dọ̀ sí fún ọmọ lórí ìpínlẹ̀ Ọ̀ṣun ìlọsíwájú ọgbọ́dọ̀ sí fún ọmọ lórí ìpínlẹ̀ Ọ̀ṣun àwàsẹ́yìn báyìí ní tirẹ̀ àwàsẹ́yìn ní kọ́nà rẹ̀ ọmọ jẹ́ Ráùfù mo ní mi ọ̀sọ́ pé kẹ́ ẹ mọ́ wàá gbé mi sí mo gbé tààrà ẹ̀ ọ̀sẹ̀ tó gbogbo ẹ̀yin lẹ́ bá ń pè jà Ráùfù lórí lọ gbogbo tí mo wí náà kọ́ mọ bá ẹ̀ jọ kọ́ mọ bá ẹ̀ lára mu. Sẹ́yìn bàbá tí ẹ̀ ń wò yẹn ẹgbẹ́ ogun tí bàbá ń sọ ẹ rí pé kì í ṣe abáyé mọ́mù ni abáyé sọ ṣe wá dúdú abáyé ṣe torí Rauf Arẹ́gbẹ́ṣọlá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àná ni bàbá yìí fi lọ gbé odidi owó Olúgbòhùn tó ní pópó ìgbà yẹn ẹ wá dúró pé tí abáyé ṣe fún Arẹ́gbẹ́ṣọlá bó ṣe pọ̀ tó ní ìrọ̀pọ̀ Arẹ́gbẹ́ṣọlá fọjọ́ kan sọ̀rọ̀ bàbá yìí kó tiẹ̀ rí ti abáyé rò rí bàbá tẹ̀ ń wò yìí kí bàbá yìí ò tó kú bàbá kọ́kọ́ ní àìsàn rọpárọsẹ̀ débi pé wọ́n jókòó lórí àga wíṣíà kí wọ́n tó kú lẹ́yìn ọ̀rẹ́ wọn wá padà kú àwọn tí wọ́n torí wọ́n ṣépè fún ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá n ò ṣèṣì lọ sàbẹ̀wò bàbá yìí ní pé bó lára bàbá o kẹ́ni kankan o táwọn ọdún bàbá ti kàdẹ́wò a sọ pé bóyá ìpèsè Arẹ́gbẹ́ṣọlá lọ́dà ilẹ̀ lórí o àmọ́ ọjọ́ gàtí wọ́n fẹsẹ̀ méjèèjì múlẹ̀ abala abẹnú wọn á fẹ́ fi ilé ìsàkàwé fún Jackman ti ṣe jákujàku lórí ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n sọ pé bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó ní wọ́n ṣe security tẹ́lẹ̀ tí wọ́n á fi jẹ Ìmáàmù bó ní ẹsẹ̀ òkú ọmọ ṣe alhamdulillah inú mi dùn pẹ̀lú ó ti ẹ̀fí gangan qualify bàbá Ìmáàmù pé wọ́n ṣiṣẹ́ security wọ́n níṣẹ́ òjò wọn tí wọ́n ṣe tí èsì dáadáa ẹ máa wọ ẹ̀yàn dáadáa tí ń sọ̀rọ̀ odidi ẹni tó gba ìràwọ̀ mẹ́ta lẹ́nu iṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ìràwọ̀ mẹ́ta kéèyàn tó gba ìràwọ̀ mẹ́ta ẹ̀mọ́ tí ó ti là kọjá ẹ̀mọ́ tí ó wà lọ́wọ́ èèyàn ẹ̀mọ́ tí ó ti ní lọ́wọ́ níwèé ẹ̀rí tó jẹ́ ti Western education
ẹ bá ń béèrè lọ́wọ́ ọkùnrin jákujàku yìí pé kí ni ìwé ẹ̀rí rẹ̀ nípa western education, kí ni ìwé ẹ̀rí ẹ̀ gan nípa ti kí ó tó lóun jókòó sí gan. ẹ dákun èèyàn tó pé dàdí ní ń bẹ lọ́wọ́ rẹ̀ tó wá bọ́ta tí wọ́n á sọ kálàkálà nípa èèyàn tó ti gba doctorate tó ti gba PhD táwọn ènìyàn ń ṣe wọ́n ṣe security kàkọ́kọ́ kí máàmù tó jẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n ti nílé lórí wọ́n yẹ ságbé wọ́n yẹ káwọn obìnrin jọ wọ́n ṣẹ̀ṣẹ̀ látú fún wọn nílé kéwú wọ́n fẹ́ yàwó tó dáa wọ́n sì bímọ tí wọ́n sì ń tọ́ wọn tí wọ́n sì ságbé wọn ègbé ké wájú níbi alásàlátú pé owó ọpẹ́ ẹ̀yin dà owó ọpẹ́ ẹ̀yin rèé owó kíní kan rèé wọ́n ṣe léwu. ẹ bá ń béèrè lọ́wọ́ ọkùnrin jákujàku tó pẹ̀lú láàfáà yìí pé ike tí wọ́n máa gbé wájú àwọn ìyá tí wọ́n máa da ẹ̀dá kan sọ́lọ́ ní kó wẹ̀ fún ti ná ẹni pé iṣẹ́ kíní ń ṣe lọ́yìn láàyò láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ gan láti bẹ̀rẹ̀ débi tó dé lónìí iṣẹ́ kíní ẹni iṣẹ́ kíní ń ṣe gan báyìí ní iṣẹ́ kíní ń ṣe sọ́jẹ́ máàmù ni wọn ò lè máa ṣe kẹ́tọ́ dáa kán lọrin ká bá ń bẹ̀ láyé wọ́n fẹ́ jẹ Ubandoma Ìlọrin bàbá wa àfa àgbà tí ẹ jẹ́ máàmù National Mosque kọ́lọ̀ ń jẹ́ àrí wọn pẹ́ wọ́n fi hàn joyè gbogbo àrí àwọn àfa wa àrí bàbá wa Sheikh Labib lágbàjì àrí wọn bẹ̀ àrí bàbá Sakama àrí gbogbo àwọn àfa ńláńlá kódà àrí bàbá wa Sànú Séwù tí ẹ jẹ́ Mufasiru Ìlọrin àmọ́ ìwé ẹlẹ́nu pẹ́tẹ́pẹ́tẹ́ bí gbà wàrà yìí tọ́sẹ̀nu bí àtẹ̀lé bí àmọ́ rí bẹ́ẹ̀ ọwọ́ aláyàláyà ọwọ́ sàyà tàǹdì ọwọ́ bọ́tọ̀ wá ní máàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀rọ ṣe security kò tó jẹ máàmù wọ́n sọ fún ọgbọ́n jẹ́ bí ọlọ́dẹ tí ń pa òkété tí ń pa gala tí máàmù Ògbómọ̀ṣọ́ sọ jẹ́ bí ọlọ́dẹ tí ń pò òkété tí ń gbà gala àbọ̀ jẹ́ bí fìgìláńtẹ́ tí ń sọ sọ́ọ̀bù ládùúgbò professional security government security tí ń sọ mineral resources tí ń sọ property ìjọba civil defence corps 3-star officer kó tó di pé wọ́n wá resign wọ́n lọ ṣe máàmù tí èsì pé bóyá wọ́n sọ pé àwọn fẹ́ ṣe gan tẹ́ pé wọ́n wá pè wọ́n pẹ̀lú qualities àwọn dáadáa tí wọ́n lára náà fi wá pè wọ́n tẹ́ fi wá jẹ máàmù ìwọ kan aṣẹ́nu yankan bí ẹ̀ ń tẹ̀gbẹ́ mọ́lẹ̀ ìwọ jákujàku tẹ́ pé wọ́n ti fi jákujàku qualify rẹ gan aláwọn ẹlẹ́gbọ́n pè wọ́n ní Jackman àròkè bóyá wọ́n sọ tí ọ̀dà ni àṣẹ Jackman gan ni ó tòótọ́ wọ́n pè wọ́n Jackman tó wọ́n ṣe jákujàku pé ó lébẹ̀lì ara ló kọ́ tán yányán nu ọ̀tọ̀ ní kéèyàn ọ̀dà àgbà kọ́gbọ́n wọ́n ní a fool at 40 is a fool forever mo ṣẹ̀ṣẹ̀ gbà kó dodo ní báyìí nìsín kí ọ̀dà àgbà tó báyìí ọmọ ẹdún mélòó ni ó tó jẹ́ káyé òkè ọwọ́ àṣàyà bí ààyè orí wọ́n ń pariwo wọ́n ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe ni àrífín o Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní sójà tó pọ̀ o in case if you don't know Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sì kú òun àwọn afárá tẹ́ pé ẹ kàn bọ̀ sórí ẹ̀rọ àgbàgbé ẹ kàn sọ̀rọ̀ rẹ̀ ẹ sọ̀rọ̀ ìdọ̀tí ẹ wà rúkọ ẹ ti jẹ lọ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sì nù wọn o òdodo mọ̀ sọ fún ọ ẹ lè mọ bú àwọn afárá kankan ẹ jẹ lọ káwọn fọ́ lẹ́rán báyìí ifun tí kódà tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá fọ́ lẹ́rán tí wọ́n láwọn sọ̀rọ̀ wọ́n láwọn ọmọ lẹ́yìn wọn láwọn sójà tí wọ́n sọ̀rọ̀ inú àwọn ọmọ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ láwa wà arúgbó nínú ìjọ sọ pé yẹn sọ jẹ́ bí ọmọ Ògbómọ̀ṣọ́ ni ìṣòro ayé ti ẹnu orí ibú tó sì bọ lọ́ra wọlé ọmọ àtẹnu bí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ láwa wà torí pé tabaríyàn ti ń ṣe dáadáa tó jẹ́ role model tó jẹ́ yẹn gidi tó jẹ́ yẹn gidi àwọn ọmọ ní mentor yóò sì jẹ́ role model tiwa tó sì ń sojú dáìsì tí ń sọ torí bí ọ̀rọ̀ dé dúró lónìí gbogbo nílẹ̀ ti lúgọ̀ ẹ ti bẹ́ǹdì lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó gbẹ́ fẹ́ gba ìlójú àwọn èèyàn ọwọ́ àṣàyà bí ẹ̀yìn abọ́ tí wọ́n fi ń kiri kúlíkúlí àbẹ́ni kan fi ń kiri tí wọ́n fi ń sòwò abọ́ ẹ ṣe security ẹ̀ ṣe security yẹn mẹ́rùn ẹ̀ domi mọ́ ẹnìkan òpònú ayírádà afọ́fúngbé mu orí jákujàku yóò kọ rẹ̀ náà tóòtọ́ lọ́wọ́ gbẹ̀yìn bàbá ń wo tọ́ba jáwọ́ lọ́rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ bí ó ṣe gbẹ̀yìn tiẹ̀ náà nù kì í ṣe pé Ọlọ́run ní pọ́ báyìí àfikún ronú pìwàdà o.